kábíyèsí. lẹ́yìn náà ti gbọ́ wípé igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan ìyẹn alhaji atiku abubakar àti àwọn èèkànlẹ́ẹ̀kàn ní ilẹ̀ north wọ́n ṣe àbẹ̀wò ìkíni kú oríire sí kábíyèsí olúbàdàn tuntun ọba sẹ́nitọ́ rasidi adéwọ̀lú ládọjà. Kí wá ní àwọn ọ̀rọ̀ tó jáde níbi ìkíni yẹn nílẹ̀ ìbàdàn ní ọjọ́ ìṣẹ́gun tuesday ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kájọ wò bí ètò yẹn ṣe lọ. Ohun tí alhaji atiku abubakar tó bá kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun tó bá wọn sọ àti ọ̀rọ̀ tí kábíyèsí ọba sẹ́nitọ́ rasidi adéwọ̀lú ládọjà olúbàdàn ìkẹrìnlélógójì nílẹ̀ ìbàdàn tí wọ́n wí ohun tí wọ́n sọ tí ìròyìn tó ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára. Tá a bá wá gbọ́ tán tá a bá wò tán ká wá mú ohun tí àwọn èèyàn ń wí ohun tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n fi ṣọwọ́ lórí ìkíni tí àtíkù tó ṣe sí kábíyèsí ọba olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun. bí a jẹ́ kọ́kọ́ mú fídíò yẹn wá kájọ wò ó kájọ gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. kábíyèsí. Virtually all members of the relationship of the other person. Our inability to attend personally the inauguration was due to congratulate you and wish you a very long, happy reign. Please, therefore, accept our apology for our inability to attend the real event, the actual event on that day. Certainly not due to our own making, but I think God has willed it that way. The protocol logistics were such that we could not meet up with those logistics and therefore had to abort that visit. Your family and us, your friends and associates all over the country. And we want to thank God for sparing our lives to witness this moment of your ascension to the position of Olubadan. We pray you will have to you our letter of congratulations and hope that you will forgive us and overlook, our personal absence during those celebrations. God bless you.
Former Vice President, Alhaji Abubakar Waziri Adamawa, welcome. And President. And the President. Welcome. Yes. My dear friends, from the time of we kept crossing one another. So God has brought us together again today. Welcome. Even though I'm not one of you. I'm not a policeman. Yes, that's how we call ourselves. There's nothing as a thing. So congratulations and welcome. This is our company for bringing the resident of food. Òun náà lẹ́yìn náà ti gbọ́ tí ẹ̀tì rí ta mú wá fún yín yẹn. Àwọn èèyàn wá fi èrò àti òye tiwọn wọ́n fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ ká mọ̀ ohun tí àwọn èèyàn sọ, ohun tí àwọn èèyàn wí nípa ìkíni yẹn. Ẹ jẹ́ ká mú wá fún yín kí a jọ wò ó, a jọ kà á, a jọ gbọ́. Mr. Quadri Kozim Ọlá, àwọn ní wọ́n ṣe gan o, ṣùgbọ́n kò sí ààyè tó ṣòfò fún ipò ààrẹ Nàìjíríà ní ọdún 2027 fún Àtíkù. Jagaban till 2031 by the grace of God. Gẹ́gẹ́ bí Mr. Quadri Kozim Ọlá bí wọ́n ti sọ tiwọn nìyẹn. Onídùnnú Adébáyọ̀, àwọn ní ojú Àtíkù rèé nílẹ̀ Ìbàdàn, gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ tiwọn nìyẹn. Idris Ọlálékan, àwọn ní playing second fiddle as usual. What kept you away on the coronation of the world class celebrating ọba? Kò sí iyì kankan nínú eléyìí tẹ́ ń ṣe yìí. Ẹ ṣeun o, ẹ kú àṣedànù. Rajab Awal, àwọn ní the Nigerian politics is very 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 tough. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nìyẹn. Serif Òjòadé, àwọn ní ẹ káàbọ̀ sí ìlú Ìbàdàn, ẹ kú àbẹ̀wò sí ọba Àkànmú Ọládọjà Olúbàdàn of Ìbàdàn land. Gbáyà ó ní ilẹ̀kùn ilé Olúbàdàn ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni àtọ́ba tẹ́lẹ̀ kó tó di ọba ní bàbá Àkànmú Ọládọjà. Ẹ jẹ́ kí a rọra lórí kọ́mẹ̀ntì wa o, ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, àmín. Nurudeen Àjàlá, àwọn ní ìsàlùwàlà ológbò ní Àtíkù ń ṣe, ọgbọ́n àti kó ẹran jẹ ni. Kọ́láwọlé Ọlálékan, àwọn ní kábíyèsí ẹ kú àlejò àwọn àpapọ̀ ọlọ́tẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́gbà lálejò lónìí. Daniel Ọlọ́jẹ̀dé, àwọn ní Atiku and El-Rufai was absent last Friday because of Tinubu. Kọ́lá kò bọmọjẹ́, àwọn ní this one na ADC visit to Olúbàdàn. Bámidélé Adédayọ̀, wọ́n ní ẹ má jẹ́ kí wọ́n kó báńdíìtì wọ ìlú Ìbàdàn o. Ṣé gbólóhùn yẹn ọ̀dà o, ẹjẹ́ àmọ́ kíyèsí àwọn táwọn fi ránṣẹ́. Teslim Adéròmú, àwọn ní kí ni wọ́n ń wá káàkiri. Sarafadeen Adéọ̀sùn, wọ́n ní kábíyèsí o, kẹ́ ẹ pẹ́ fún wa kẹ́mi yín ó gùn, àṣẹ àsìkò tí yín
yóò tu ilẹ̀ Yorùbá lára àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ọ̀rọ̀ tí àwọn èèyàn fi ránṣẹ́ lórí ìkíni tí Àtíkù Abubakar àtàwọn èèkànlẹ́ẹ̀kàn nílẹ̀ Haúsá nílẹ̀ Fúlàní tí wọ́n ṣe sí ọba Olúbàdàn tuntun náà ni ẹgbẹ́ ta mú wá fún yín yẹn. Pẹ̀lú ìkíni tí Àtíkù ṣe yìí àti bí kò ṣe wá síbi ayẹyẹ ìwúyè ìgbadé ní ọjọ́ Friday ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí àti bó ṣe wá padà wá kí bàbá Olúbàdàn yìí àti ọ̀rọ̀ tí bàbá Olúbàdàn sọ, jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Bákan náà ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara, kí lẹ̀yin mọ̀, kí ni ìwòye tiyín, kí lọ́nà àbáyọ sí wàhálà àwọn adarandaran yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you, God bless you. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Kí gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn kó wá gbígbà. Gbogbo ìdààmú orí fífọ́, ara yíyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tèfètèfè. Egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́kẹ́ mo lè sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara mi, tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. A ò ní rí ogun ikú òjijì, a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ, wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń jáde nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora.